àwọn kan ń parọ́ fáráyé, yes, fáráyé. àwọn kan ń purọ́ fáráyé, àwọn kan ń ṣèké fàlàìmọ̀. Rìsálà akéde abẹ́sòdodo. ohun tó gbé wa wá tàbí débí ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. iṣẹ́ ẹlẹ́dàá wa Allahu Ta'ala. iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. òdodo ti dé Kírọ́ pamọ́ òdodo wọlé. Kírọ́ pamọ́ òdodo wọlé. Kírọ́ parẹ́ òkùnkùn paradà ìmọ̀lẹ̀ dé. Rìsálà akéde abẹ́sòdodo. ohun tó gbé wa wá tàbí débí ohun tó gbé wá wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. iṣẹ́ ẹlẹ́dàá wa Allahu Ta'ala. iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. òdodo ló pé ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà ẹni Ọlọ́run fẹ́ máa lọ sódodo. ohun tó gbé wa wá tàbí débí ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. iṣẹ́ ẹlẹ́dàá wa Allahu Ta'ala. iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. ọ̀tá pète pèrò láti paná sí lámùtò ń tọ̀yé. ṣáwọn ọ̀tá wa wọ́n ti forget. wáṣọ lékèlékè kí n dọ̀tí. ilé ayé àwa kò ní dojú rú. ilé ayé ẹ̀yin kò ní dojú rú. ẹ̀sìn Ìsìlámù yìí o kò ní dojú rú. wọn ò ní rò wá pa Allah wọn onírò wá pa Allah àwọn alárùkà èèyàn wọn onírò wá pa àmì kò nígbà lórí wa láíláí kò nígbà lórí wa kèròkèrò tọ̀tá lè gbà kó nígbà lórí wa àmì. nítorí ètò kálẹ̀jọ́ kan làwa ń ṣe Allah kálẹ̀jọ́ kan làwa ń ṣe Allah àwa kò wá tako ẹ̀sìn kálẹ̀jọ́ kan làwa ń ṣe Allah. káàmọ́ lọ́hùn Ọlọ́kan Allah bí mo sì ṣe sọ fún wa Allah kámọ́ Allah lọ́kan Allah bí Jésù ṣe sọ fún wa Allah kámọ́ Allah lọ́kan Allah bí Muhammad ṣe sọ fún wa Allah kájúkájú ẹsẹ̀ wá sí bẹ́sẹ̀ Ìsìlámù Allah ẹ̀sìn ni ó kó wá kó Allah ìwà ni ó kó wá kó Allah ohunkóhun tá a lè dáká fi gbẹ́sìn yín ga Allah ipòkípò tá a lè wá ká fi gbẹ́sìn yín ga Allah ọpẹ́ tó sí Ọlọ́run Allah ọpẹ́ f'Olúwa Allah tó kà wá kẹ́rù ẹ̀ tó mọ̀nà èyí tọpẹ́ ọpẹ́ ní Allah ṣoríire Allah Allahu Allah Muhammadu Allah ṣoríire Allah Allahu Allah ṣoríire Allah dáwà yẹn Allah òun ni lógo wa Allah ṣoríire Allah ẹ má gbàgbé Allah wípé dáwà yẹn Allah òun gan lọ tẹ́tí Allah ṣoríire Allah Allahu Allah ṣoríire Allah Allahu Allah ṣoríire Allah Allahu Allah ṣoríire Allah Ọlọ́run tó fi wá mọ̀nà kò ní ṣe wá lọ́nà àmín.
àti mi sàátì ẹni Ọlọ́run bá fún ló kò fi fÓlúwa. Asalaamu aleykum ìjọ Risalatul Haq Society International ló fi àsìkò yìí ké sí gbogbo mùsùlùmí òdodo olójú àánú ọlọ́rẹ̀ láti dá sí iṣẹ́ dáwà yìí Risalatul Haq DAWAH project èyí tí wọ́n gbé kalẹ̀ láti kọ́ ilé ẹ̀kọ́ ìgbàlódé ti ẹ̀sìn Islam àti ti ẹ̀kọ́ Western education. Kódà boarding tún wà ń bẹ̀ àti day eléyìí tí ó gbé ẹ̀sìn Islam lárugẹ. Bákan náà Risalatul Haq DAWAH project yìí yóò tún ní ilé ìwòsàn tí wọn yóò ti máa tọ́jú àwọn ènìyàn bí Ọlọ́run ti ṣe tó àti sunna nabi Muhammad tó bá wá rí bẹ́ẹ̀. ayyuhal ikhwan fillah ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn iṣẹ́ dáwà rẹ o iṣẹ́ Ọlọ́run rẹ ẹ̀jẹ̀ àjùmọ̀ṣe 200 million naira project ni for a start láti fi bẹ̀rẹ̀ náà eléyìí tó máa jẹ́ ti ìgbàlódé tí ó sì jẹ́ gbajúgbajà ẹ̀jẹ̀ agbárùkù ti Risalatul Haq DAWAH Society International láti bá a kọ́ hospital àti ilé ẹ̀kọ́ ìgbàlódé ẹ̀sìn Islam àti ti Western education náà Wema Bank PLC tẹ́ máa sanwó sí rẹ o 02238649937 02238649937 Risalatul Haq DAWAH Society International ní orúkọ tó wà ńbẹ̀ Wema Bank ni o kọ́nà ọba aláàkógbà ní ìbáàdà fún wa fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 0802-8000-999 0802-8000-999. Okay. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نعمده ونشكره ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلا هادي له. والصلاة والسلام على أشرف الأنبياء سيدنا سندنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. آمين آمين. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. ajá adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. ẹjẹ́ wa dá ọpẹ́ wa ládé bí a ṣe máa ń dá alhamdulillahi rabbil alamin. ọba ìwo ni a dá ọpẹ́ fún ọba tó ṣe wá ní mùsùlùmí ọgbọ́n wa màkọ́ o ọgbọ́n wa ò débẹ̀ láṣẹ sọ pé ọpẹ́ f'Olúwa ọba tó dá wa òun ló dá wa ọpẹ́ ní f'Olúwa ọba olóore ó ká wa kẹ́rù rẹ̀ tó mọ̀nà kó má ṣe wá lọ́nà láéláé. múnà dẹ́ fún Ọlọ́run. alhamdulillah. ọba ṣe tó wù ú ní àsìkò tó wù ú fún ẹni tó wù ú tí ò sì sẹ́ni tó lè challenge ẹ̀. atọrọ ìkẹ́gẹ̀ fún aláyé lọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ànábì àtàwọn sàbí ànábì àti gbogbo àwọn tí wọ́n bá ànábì lò gbà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. al-ulama'u warasatul anbiya. gbogbo iṣẹ́ tí àwọn ànábì Ọlọ́run ti ṣe kọjá àwọn àfààná náà ni wọ́n rúlé wọn. bẹ́ẹ̀ni. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. so gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ tí wọ́n níṣẹ́ méjì tí wọ́n ṣe ńgbà tí wọ́n wà láyé gbé lillahi wa rasulihi ju pé kí wọ́n pèpè sójú ọ̀nà tọ́lọ́run ti ànábì Muhammad sallallahu alaihi wasallam. àwọn bàbá wa kò kéwú kò béèrè. rahimahullah. àwọn bàbá wa ẹ̀sìn ni ó bí wá. rahimahullah. àwọn bàbá wa Sheikh Adam. rahimahullah. àwọn bàbá wa Ajọ́ngọ́lọ̀. rahimahullah. àwọn bàbá wa Lágbàjì. rahimahullah. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
lórí Ustazwa Abdulateef Adébọ̀wálé rahimahullah báwa Sheikh Alabi Labaikala olówó dẹ́gbà rahimahullah kọ́lọ́n kó bá wa mú ìpẹ́ búkú lójú wọn àmín iwájú tó kọjú sí kọ́lọ́n jẹ́ ó dáa àmín ẹ̀yìn tán fi sílẹ̀ náà ló ń dùn yìí kọ́lọ́n kó má jẹ́ ó bàjẹ́ láéláé àmín ya Rabbana ya Ilahi ilahi ìbéèrè lè ṣe kẹlẹ́ àlórí àlékè òfin sọ́ọ̀lì náà fi sumrati murisalina bismillah kul huwallahu. bismillah rahmanir rahim qul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad àmín. àwọn tí wọ́n wà láyé nínú wọn kọ́lọ́n kó bá jẹ́ kí àríkẹ́ wọn kárí yarí wọn pẹ́. àmín. oorun wọn tí a fi ń sáṣọ báyìí kọ́lọ́n kó má jẹ́ owó òkun láéláé. àmín. àpadà sí aburú àpadà sí ìgbà láti ọjọ́ bàbá Sheikh Muhammad Abibullahi Abdullahi Al-Ilory adamallahu ayatahu Sheikh ẹ̀mí gígùn àlàáfíà kọ́lọ́n kó wà á jí kí bàbá. àmín. àpadà sí aburú àpadà sí ìgbà kọ́lọ́n kó má jẹ́ tọ́sí wọn láéláé Ọlọ́run. àmín. àti gbogbo àwọn tí wọ́n jọ gbéṣẹ́ Ọlọ́run bá dání àbáwá Sheikh Akéwòdélé Ajé kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́. àmín. àbáwá Sheikh Mujitaba kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́. àmín. àti gbogbo wọn bàbá tí wọ́n gbéṣẹ́ dáwà dání tí wọ́n yẹ tí wọ́n gbèrò nídìí ẹ̀ kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́ o. àmín. kọ́lọ́n jẹ́ kí a náà dàbí wọn. àmín. àánú tá à ń ṣe bí wọn tá à ń fẹ́ dàbí wọn kọ́lọ́n jẹ́ kí tiwa náà rí bí tiwọn lọ́wọ́. àmín. wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bàbá tí àbá máa pè wọ́n ní ara òkan mí àwọn ọba wa àwọn àgbà nílẹ̀ Yorùbá wọn ní àgbà tí ò bínú ń lọmọ rẹ̀ ń pọ̀ yaba ń sọ pé yaba lélẹ̀ ọmọ làbáyíká ni tẹ̀rí tọ̀hún ọmọ làbáyíká ni tẹ̀rí lélẹ̀ ọmọ làbáyíká ni tó gbọ́dọ̀ ti dá ọ̀gá nìyẹn kọ́lọ́n jọ kọ́lọ́n kó máa yẹ kárí wọn pé Ọlọ́run. àmín. aburú ó kéré ó pọ̀ kọ́lọ́n kó máa fi tọ́ sí wọn láyé Ọlọ́run. àmín. Ọlọ́run wọ́n fẹ́ Ọlọ́run má jẹun mú wọn wọ́n fẹ́ mú wọn kọ́lọ́n má jẹ tọ́ sí wọn Ọlọ́run. àmín. gbogbo àdálẹ́rẹ́ wọn gbogbo àkàwọ́lẹ́rẹ́ jọ́sẹ̀ mọ́lẹ̀ kọ́lọ́n má jẹ tọ́ sí wọn láyé Ọlọ́run. ẹni tí wàhálà máa wá bá tí wàhálà máa bá ọ̀gá wa kọ́lọ́n kó má jẹ wàhálà ò bá. àmín. gbogbo àwa tí a wá rọ̀ kiri ká wọn kọ́lọ́n kó má jẹ fojú sùn wọn nìkan nù wọn. àmín. wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bisimilayi lakọ́dé jákòó nílá fi fún Ustazwa. bismillahir rahmanir rahim laqad ja'a لإلاف قريش إلاف رحلة الشتاء والصيف فليعبدوا بهذا البيت الذي أمرهم من جوع وآمنهم من خوف لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم آمين. gbogbo àwọn tí a wà nílé agodo náà Ustazwa wá sírí wa ń bí àti Malam Usman ọlọ́jẹ́ kárí ogbó wípé. àmín. la hawla wala quwwata illa billahi al-aliyyil kí azim. àwọn ẹnjìníà wa náà torí tí a bá lọ kí àwọn ẹnjìníà máṣíìnì tí a fi ń sọ̀rọ̀ tí wọ́n fi ń gbọ́ wa kárí ayé àwọn náà wà nídìí ẹ̀ tó ọlọ́jẹ́ kí ara àwọn náà pẹ́. àmín. ọlọ́jẹ́ kí wọ́n dàgbà kan dògbó. àmín. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. a wá kí gbogbo wa ní gbogbo ibi tí a ti ń gbọ́ wa kárí àgbáyé ńlá ayé. Kíkí tí a kíra wa a kí àwọn Christian tí a jẹ́ tí a sọ pé à ń tẹ̀lé Jésù. So Jésù wa kọ́ wa ní ẹ̀kọ́ kan torí nílẹ̀ Yorùbá náà tí yẹn bá jẹ́ ọmọ Yorùbá gẹ́gẹ́ bí àṣà Yorùbá ni o tí Yorùbá wa fẹ́ sọ̀rọ̀ níbì kan àbò ń bọ̀ láti ibì kan ó pàdé àwọn kan ẹ̀kọ́ tí Yorùbá kọ́ wa ní pé ẹni yẹn gbọ́dọ̀ kí àwọn tó bá ń bẹ̀. bẹ́ẹ̀ni. tá a bá wá rẹ́ni tí ó dé ibì kan tí ò kí àwọn tó wà ń bẹ̀ Yorùbá sọ pé ẹnìyẹn aná gọ̀. ológo bíi ẹran. so ni Yorùbá fi máa sọ wípé ewúrẹ́ tó wọlé tí ò kágbò. ó dẹran àmúso. wọ́n ní àgùntàn náà tó tún wọlé tí ò ṣe ńlẹ́ ń bẹ̀rùn. òun náà dẹran àmúpaléyá. wọ́n fi ń pòwe ní kí bí èèyàn máa dẹ ewúrẹ́ àbó máa di àgùntàn wọ́n fi ń sọ wípé ẹnìyẹn gọ̀ nítumọ̀ ẹ̀. Jésù wá kọ́ wa ní ẹ̀kọ́ kan nínú ìwé Luke chapter 10 verse 5 and 6. Jésù wí fún ọmọ lẹ́yìn rẹ̀ pé. ẹ máa gbọ́ ẹ̀kọ́ tí Ànábì Ìsá alayhi salatu wassalam ẹ máa gbọ́ ẹ̀kọ́ tó kọ́ wa o. ó sọ fún àwọn ọmọ lẹ́yìn ẹ̀ wípé. ní ilékílé tí ẹ̀yin bá wọ̀. ó ní ilékílé no matter how they ó jẹ́ ilé aláwo ni o ó jẹ́ ilé oníṣègùn ni o ó jẹ́ ilé mùsùlùmí ni o ó jẹ́ ilé kìrìsìtẹ́nì ni o ó jẹ́ ilé anybody ó jẹ́ ọ̀nkù ẹni o ó jẹ́ ìyàwó ẹni o anybody ilékílé tí ẹ̀yin bá wọ̀. ó jẹ́ ilé pásọ̀ ẹni o ó jẹ́ ilé àáfà ẹni o ó jẹ́ anybody ilékílé. kí ẹ̀yin kí ẹ kọ́kọ́ wí fún wọn níbẹ̀ pé.
ohun tí ẹ gbọ́dọ̀ kọ́kọ́ sọ ń bẹ̀ ni wípé àlàáfíà fún onílé yìí. àlàáfíà ọlọ́run kó máa bá pásítọ̀ àwọn kírísítẹ̀ tó ń gbọ́ mi kó máa bá pásítọ̀ amen. kó máa bá wa tá a jẹ́ referent amen. deacon amen. archdeacon amen. bishop amen. olùṣọ́ àgùntàn Amen. àti gbogbo àwọn ọmọ ìjọ pátápátá gẹ́gẹ́ bí Jésù ní ká máa kíra wa àfi kí i bẹ́ẹ̀ pé àlàáfíà ọlọ́run kó máa bá wa. amen. wọ́n wá kí àwọn bàbá mi àti àwọn ìyá mi ní mùsùlùmí òdodo tí wọ́n gbọ́ mi ní àṣálẹ́ yìí à ń kí wa wípé ní kíkí kan tí ò bá sìkò kan múlẹ̀ torí kíkí Yorùbá lóòótọ́ Yorùbá ní ká máa kíyàn tá a bá débì kan bẹ́ẹ̀ni. àmọ́ kíkí wọn náà wá ní ó ní condition bóyá èèyàn jẹun lọ́wọ́ Yorùbá ní kíkí fún tí èèyàn bá lọ sí ìta tó lọ sájò tó dé wọ́n ní ẹ̀kú rìn àjò tí èèyàn bá ń sùn lọ́wọ́ tí Yorùbá bá kanlẹ̀kùn sọ́rí pé òun sùn wọ́n ní ẹ̀kú ojú oorun bẹ́ẹ̀ni. tí Yorùbá bá tún bẹ̀rẹ̀ wọ́n ní ẹ̀kú ìbẹ̀rẹ̀ kú bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni. tí Yorùbá bá dúró wọ́n ní ẹ̀kú ìdúró dúró. so condition ni kíkí Yorùbá túmọ̀ sí pé ohun tí ó ń ṣe lọ́wọ́ òun ló máa determine ohun tí Yorùbá máa fi kí ẹ so but nínú Islam kíkí kanṣo náà ni kò sí nǹkan tó lè máa ṣe lọ́wọ́ kíkí kanṣo náà ó ti bá mu òun náà ni pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. wa alaikum salam wa rahmatulahi wa barakatuhu. tá bá wo ojú amóhùnmáwòrán wa ní ojú screen fóònù wa níbikíbi tá a bá ti ń gbọ́ wa a máa rí àkọlé tí ó wà ń bẹ̀ a rí akọ ìkọ pé ẹ̀sìn ìgbàgbọ́ ẹ̀sìn ìgbàgbọ́ àti ẹ̀sìn ìgbàgbọ́ òdodo ẹlòmíà wá confuse pé kí ni ẹni yìí gbà lérò lórí ẹ̀sìn ìgbàgbọ́ àti ẹ̀sìn ìgbàgbọ́ òdodo. ẹ rí i pé yàtọ̀ sí òdodo yẹn ló yàtọ̀ nínú gbólóhùn méjèèjì ẹ̀sìn ìgbàgbọ́ àti ẹ̀sìn ìgbàgbọ́ òdodo so tààrà àkọ́kọ́ yẹn ó yàtọ̀ sí tẹ́lẹ̀ kejì so ọmọ méje la fẹ́ gbéyẹ̀wò síra wọn kí là ń pè ní ẹ̀sìn ìgbàgbọ́ àti kí là ń pè ní ẹ̀sìn ìgbàgbọ́ òdodo tá a bá wá gbé kúrò náà ní ẹlẹ́sìn kó tó lè yé wa ẹ ká kọ́ wo ẹ̀sìn ìgbàgbọ́ òdodo ẹ̀sìn ìgbàgbọ́ ẹ̀yà gbẹ̀sìn kúrò bẹ́ẹ̀ kókó ìgbàgbọ́ òdodo àwọn ìgbàgbọ́ ká lo ìgbàgbọ́ àti ìgbàgbọ́ òdodo ẹ rí i pé ìgbàgbọ́ ó jẹ́ nǹkan kan tó le tó ṣe kókó nínú ìgbésí ayé ọmọ ènìyàn ká mú tẹ̀sí kúrò a ṣe ń bọ̀ níbi ẹ̀sìn o but ká kọ́kọ́ wo àwùjọ wa ìjọmọ ènìyàn torí pé bá a ṣe wà yìí ẹ̀sìn ló yà wá everywhere in the world èèyàn ọjọ́ ni wá torí pé látara ẹ̀mí kan ṣe la ṣe jáde wá látara ádámọ̀ àdẹ̀gbọ́tàn wípé ádámọ̀ pé méjì éfà náà ò pé méjì ẹyọ kan ni bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam. ẹ̀yọ̀ ń bá ànábì dáadáa sallallahu alaihi wasallam. nínú Quran chapter 3 Quran chapter 4 Suratul Nisa Quran Suratul Nisa láti verse 1. àwa ìṣẹ̀lẹ̀ sọ́dọ̀ lọ́hùn. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir a'udhu rahim. billahi. abẹ́rẹ́ kọ́ lọ́hùn ọba àjọkí ayé ọba àṣàkẹ́ ọ̀run. Ya ayyuhan nasu. mo pe ẹ̀yin ènìyàn. ẹ máa gbọ́ ṣé mọ̀ pé tọ́pìkì wa ni pé ẹ̀sìn ìgbàgbọ́ àti ẹ̀sìn ìgbàgbọ́ òdodo. engineer network. so ohun tí a fẹ́ wò ó sìn a fẹ́ gbé tẹ̀sí kúrò ná kákọ́ wọ àárín ara wa ná ní ìjẹ́ èèyàn ara wa Ọlọ́run ni mo pe ẹ̀yin ènìyàn. ẹ bẹ̀rù Olúwa yín. sọ pé èèyàn lọ́lọ́run lò ó. bẹ́ẹ̀ni. Ọlọ́run ò sọ pé mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo mo pe ẹ̀yin onígbàgbọ́ àbí mo pe ẹ̀yin mùnáfìkì àbí mo pe ẹ̀yin ènìyàn tí o ṣáà lórí etí wà ń bẹ etí méjì wà ń bẹ ojú méjì wà ń bẹ o lẹ́sẹ̀ méjì o lápá méjì èèyàn ni ẹ́ ìwọ Ọlọ́run bá wí. ẹ bẹ̀rù Olúwa yín. because Ọlọ́run ò dá gbogbo nǹkan tí à ń lò lára tá a fi ń jẹ́ èèyàn Ọlọ́run ò discriminate pé ẹlẹ́sìn báyìí ni màá fún ní nǹkan báyìí ẹlẹ́sìn báyìí ni màá fún ní nǹkan báyìí gbogbo wa ló ń yọ fún dọ́gbadọ́gba ẹnìkan pẹ́ ẹnìkan lọ́kùn báṣà bí jẹnẹrétọ̀ tí a máa ń ra nígbà kan báyìí kékeré báyìí
and I better pass my neighbor. Pé ọlọ́run ò pẹ́ nìkan lẹ́kún ìwọ ní tiẹ̀ èmi náà ní tèmi. So ọlọ́run ní yá ayú anas. ẹ̀yin ènìyàn kí la fi ń jẹ́ ènìyàn. Nǹkan méjì la fi ń jẹ́ èèyàn. Nǹkan méjì ló wà lára wa tó fi ń pè wá tá fi ń sọ pé yes àbí ká sọ pé ma àbí ká sọ pé sa. Òun náà ni ẹ̀mí àti ara. Bọ́dì wa yìí ẹ̀mí kan ló wà ń bẹ̀ tí a fi ń ráyè sọ̀rọ̀. Àdàbí mọ́tò ẹ̀mí bọ́dì dàbí mọ́tò then ẹ̀mí dàbí engine mọ́tò tí engine ò bá sínú mọ́tò àkàn dúró síbẹ̀ bọ̀rọ̀ gidi bẹ́ẹ̀ tí engine bá ti dénú ẹ̀ tẹ́ bá ti kíkì adó yàn pàṣí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 
àti ara ò gbọ́dọ̀ ṣàfẹ́kù ẹ̀mí tí ara bá ti ṣe àfẹ́kù ẹ̀mí ó ti dòkú nìyẹn bẹ́ẹ̀ni. lọ́wọ́ pé mi ní àhàlákínákún àfihàn ìdòkún wà mí ní ànàkùnrin tààràtàl okó. ọwọ́ bẹ́ẹ̀ náà lọ́wọ́ ànábì Muhammad pé òkè bọ́dì la rí yìí sìn ẹ̀mí tẹ̀ ń pariwo ààrí níbo lẹ̀mí yẹn ti wá gan-an àtẹ̀gbọ́ pé ti bọ́ pé mi ní àhàlákínákún bọ́dì wa o ṣèbínú rẹ̀ ló ti wá ibẹ̀ náà la ti ń jẹ la ti ń mu ibẹ̀ náà la tún padà sí wọ́n ní mi ní àhàlákínákún. وفيها نوحدكم ومنها نخرجكم تارة أخرى. ẹ̀mí wa ń kọ́ ibo ló ti wá ọlọ́run sọ fún Muhammadu náà sallallahu alaihi wọ́n bọ̀ wá wasallam. bí eléèrè nínú Quran chapter 17 verse 85 wayas'alunaka ani ruhi kuli ruhu min amri rabbi wa ma utitum minal ilmi illa qalila. Wayasalunaka ani ruhi. wọ́n ń bọ̀ wá bí wa Muhammadu léèrè wípé ani ruhi nípa ẹ̀mí. Kul ruhi. wọ́n Muhammad sọ fún wọn wípé àrúhù ẹ̀mí tí à ń wí yìí mí ní amúrè rọ̀bí. Mi ní amúrì rọ̀bí. ohun ọlọ́run fi ń jẹ́ ọlọ́run lára wa tá a fi ń jẹ́yàn. wọ́n máa ò tí tòun mínàlè ilmi illa qalilan. gbogbo àwa oníṣègùn òyìnbó oníṣègùn ìbílẹ̀ tí à ń gbìyànjú nípa láti lè rìtẹ́nì ẹ̀mí ìmọ̀ ta ní nípa ẹ̀mí ìmọ̀ díẹ̀ báyìí ni. so ọlọ́run sọ pé yá ayé wa náàsù. Mo pe ẹ̀yin ènìyàn. yá ayé wa náàsù mo pé ẹ̀yin ènìyàn. Ẹ bẹ̀rù olúwa yín. ẹ bẹ̀rù ọlọ́run yín. Ẹni tí ó ṣẹ̀dá yín láti ara ẹ̀mí kan ṣoṣo. ọlọ́run yìí ló ṣẹ̀dá wa látara ẹ̀mí kan ṣoṣo. Ó sì ṣẹ̀dá aya rẹ̀ láti ara rẹ̀. ẹ̀mí kan ṣoṣo yẹn ni ànábì ádámà Alayhi salatu wa salam. ádámà ò sì pé méjì ó wá ṣẹ̀dá aya rẹ̀ látara ádámà. tẹ̀síwájú. Ó sì tàn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àti obìnrin kalẹ̀. látara ádámà àti ìyàwó ẹ̀ àwáwù yìí òun ni gbogbo wa bá ṣe pọ̀ tó láyé jàrá yìí láti ṣẹ̀ wá. tẹ̀síwájú. Látara àwọn méjèèjì. látara àwọn méjèèjì. Kí ẹ sì bẹ̀rù Ọlọ́run. à ń sọ tá a bá ní ká gbé tẹ̀sí kúrò pé ká wo àárín ara wa tájọ jẹ́ ènìyàn kí là ń pè ní ìgbàgbọ́. wọ́n ní ìgbàgbọ́ jẹ́ kọ́kọ́rọ́ kan tó ní agbára gan. ìgbàgbọ́ jẹ́ kọ́kọ́rọ́ kan tó ṣe pàtàkì tó yẹ pé òun ni breakthrough ayé. ó dà kíyàn bá wọn fẹ́ yàwó onídìí ìgbàgbọ́. ṣé wọ́n á rí ìgbàgbọ́ yìí òun ni atọ́kùn bí èèyàn ṣe ń tòṣì bí èèyàn ṣe ń lówó ìgbàgbọ́ yìí ni. tó bá pàdé obìnrin nísìnyí n tó fẹ́ sọ pé o fẹ́ fẹ́ but kí ló fẹ́ fi convince ẹ̀ pé o fẹ́ fẹ́ àwọn tó fẹ́ fi convince ẹ̀ pé o fẹ́ fẹ́ yẹn àfi kó nígbàgbọ́ nú ẹ kó tó gbà fún ẹ. tó bá jẹ́ businessman tó bá jẹ́ oníṣòwò o gbọ́dọ̀ establish ìgbàgbọ́ kan tó gbàgbọ́ pé lóòótọ́ o kì í ṣe alágbèdá bóyá sì mo fẹ́ ta kíní tó wà wájú mi yìí sì màá sọ fún ẹ pé kíní tẹ wí yìí o tẹ bá mú láàárọ̀ tẹ wò lọ́sàn-án tẹ wò lálẹ́ iṣẹ́ tó ń ṣe rèé kẹ́niyẹn wá tó lè gbà ẹ́ gbọ́
wàá kọ́ sọ pé ok o ẹnìkan ti rà ní àná ẹnìkan rà ń jẹta ẹwọ screenshot àwọn tó ń tajà online tí wọ́n fẹ́ kẹ́ gbà wọ́n gbọ́ wọ́n lọ screenshot àwọn oníbàárà tó ti bá wọn dòwò pọ̀ wọ́n á screenshot ẹ̀ wọ́n á máa fi wọn àwọn oníbàárà tí wọ́n fẹ́ kàn gbà wọ́n gbọ́ látara kíni látara ìgbàgbọ́. tó bá jẹ́ oníṣòwò ẹwọ àwọn 419 ìgbàgbọ́ ni wọ́n máa kọ́kọ́ establish ṣé tí wọ́n kọ́kọ́ máa ṣe lára ẹ ni pé wọ́n fẹ́ kó o gba àwọn gbọ́ ó fẹ́ gbá ẹ ní o but kò ní sọ fún ẹ pé òun fẹ́ gbá ẹ. bẹ́ẹ̀ni. á sọ àwọn ọ̀rọ̀ dídùn tí wàá fi gbàgbọ́ pé lóòótọ́ ní nǹkan tó ń sọ tá à ń pè ní ìgbàgbọ́. so ìgbàgbọ́ látara wa ọkùnrin sóbìnrin obìnrin sí ọkùnrin ọmọdé ìyá sọ́mọ bàbá sí ọmọ ọkọ síyàwó ìgbàgbọ́ la need àmọ́ irú ìgbàgbọ́ wo méjì náà ni ìgbàgbọ́ fake because ẹni tó parọ́ fún tó gbà ẹ́ gbọ́ ìgbàgbọ́ náà ló ní sí ẹ. bẹ́ẹ̀ ni. ó dìgbà tó o bá wá disappoint ẹ kó tó mọ̀ pé ìgbàgbọ́ fake ló ní sóhun ṣùgbọ́n tó bá fẹ́ establish pé ìgbàgbọ́ original ló ní sí àfi kó o mú àdéhùn ẹ̀ṣẹ̀ tó bá fi mú ẹ tó o mú àdéhùn ẹ̀ṣẹ̀ a jẹ́ wípé onígbàgbọ́ fake ni ẹ jẹ́ wá lọ sí ìgbàgbọ́ títí ẹ̀sìn wọ́n bẹ̀ kan ní ẹ̀sìn ìgbàgbọ́ àwọn bẹ̀ kan ní ẹ̀sìn ìgbàgbọ́ òdodo ní Nàìjíríà lénìí ẹ̀sìn tí a mọ̀ sí ẹ̀sìn ìgbàgbọ́ òun náà ní ẹ̀sìn Christianity. bẹ́ẹ̀ni. ẹ̀sìn Islam òun la mọ̀ sí ẹ̀sìn ìgbàgbọ́ òdodo torí pé Ọlọ́run fìdí ẹ̀ múlẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú Quran chapter 48 verse 28 kí Ọlọ́run sọ fún Muhammad. Quran 48. Suratul Fatih. Ọlọ́run ní wà lẹ́zí. wà lẹ́zí. àrísálà rasulahu bil huda wa dinil haqqi. ṣé wọ́n pé Ọlọ́run ti là ń bẹ̀ yẹn. Ọlọ́run ní pé èmi ni mo gbé Ànábì wa Muhammad kalẹ̀. àrísálà rasulahu bil huda. mo wá gbé ìmọ̀nà mo gbé ìmọ̀nà fún. wa dinil haqqi. àtẹ̀sìn òdodo. liyuzhirahu ala dini kullihi. ó wá ní ẹ̀sìn òdodo yìí òun ni ó máa tú àṣírí àwọn ẹ̀sìn kéékèèké tí ò kìí ṣẹ̀sìn òdodo. wa kafa billahi shahida. ẹ wá jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe torí pé nílẹ̀ Yorùbá ẹ̀sìn mẹ́ta náà ni ànígbàgbọ́ pé ó wà gẹ́gẹ́ bí ìgbàgbọ́ Yorùbá a ní ẹ̀sìn ìṣẹ̀ṣe wọ́n ní ìkan ẹ̀sìn Christianity àti ẹ̀sìn Ìsìlámù Christianity yẹn náà pè lẹ́sìn ìgbàgbọ́ but níta fẹ́ establish ní àṣálẹ̀ yìí ni pé kò sẹ́sìn kan tó yẹ ká máa pè lẹ́sìn ìgbàgbọ́ torí gbogbo ohun tá a bá fẹ́ sìn la gbọ́dọ̀ gbàgbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan pé ẹni tó bá fẹ́ gbá ẹ ó máa establish ìgbàgbọ́ látara ẹ sí ẹ pé kó lè gbọ́ òun gbọ́ so ẹni tó fẹ́ bọ́gi tó fẹ́ bọ́ ọ̀pẹ̀ òun náà gbàgbọ́ nú ẹ̀ ní kó tó lọ gé tí ò bá gbàgbọ́ ńbẹ̀ kò ní lọ sínú igbó kó lọ gégi kó ya ojú sí kó ya ẹnu sí kó ya etí sí kó wá gbé kalẹ̀ kó wá ní òun kí bàbá òun ṣe mọ̀ pé ìgbàgbọ́ náà ló sún débẹ̀. bẹ́ẹ̀ ni. nígbà tí a wà ní village Yorùbá náà ló máa ń túra wọn á tó di ara wọn ìgbàgbọ́ náà ló sún wọn débẹ̀ wọ́n ní eégún àtiró wọlé èèyàn àtiró jáde wọ́n ní ṣé ẹ mọ̀ wípé eégún àtiró tó wọlé yẹn òun náà ní the same èèyàn àtiró tó jáde so ó túmọ̀ sí pé Yorùbá gan mọ̀ wípé èèyàn ló wà nínú ẹ̀kú tá a fi ń pè wọ́n ní tá a fi ń pè ní eégún torí pé wọ́n nígbàgbọ́ pé òòṣà ni Yorùbá ní èèyàn ló wà lẹ́yìn orò tóró fi ń ké kí làwọn sá wọlé fún torí pé tán bá ní ọbẹ̀ ṣòro nísìnyí a ní obìnrin ò gbọ́dọ̀ jáde ọkùnrin nìkan ló gbọ́dọ̀ jáde àwọn náà sọ wípé èèyàn ló wà lẹ́yìn orò tóró fi ń ké nígbà tẹ́ mọ̀ pé èèyàn ló wà lẹ́yìn orò níjó ní wọ́n ṣó àwọn bọ́ìsì kan tí wọ́n ń fi orò ní online
fún àwọn bẹ̀rẹ̀ sí ń ṣègbè fún wọn àwọn oṣù kìíní kan gbẹgbà àwọn bẹ̀rẹ̀ sí ń rọ̀jò pè fún àwọn oníṣẹ̀ṣe but ẹ̀yin náà lè jẹ́ ká mọ̀ pé èèyàn ló wà nídìí orò tó fi ń ké ẹ̀ta ló wá ń fi èyí bí èèyàn náà ló ń fi kí lè ṣègbè fún wọn fún àǹsó Yorùbá mọ̀ pé kíní yìí kò right but torí ìgbàgbọ́ tí wọ́n ní sí bọ̀dá kan wà ní fílẹ̀jì wa ń gbà yẹn wọ́n pè ní bọ̀dá wáìdì eégún kan wà ní fílẹ̀jì wa wọ́n pè ní pàbí alájá pàbí ẹlẹ́kùn bọ̀dá yẹn ní ẹsẹ̀ tó tóbi so everybody mọ̀ pé òun ló máa ń gbé eégún yẹn lẹ́yìn tí wọ́n ti mọ̀ wípé òun ló máa gbé eégún yìí àwọn ìyàwó ilé atún kúnlẹ̀ síwájú ẹ̀ wọ́n á ní kó ṣàdúrà fáwọn ẹjọ́ ṣé ọ̀nà yẹn kó ṣẹ̀ lọ wọ ẹ̀kú kó tó ṣàdúrà ni kò ṣe kúkú lọ wọ ṣẹ́tàn trust àbí kó wá gbẹ́dá kó ṣàdúrà fún wọn torí ìgbàgbọ́ tí wọ́n ní sínú ẹ̀kú tó wọ̀ wọ́n ṣe wò pé tó bá ti wà nínú aṣọ ẹ̀kú kò sára gbogbo tó bá ti sọ yóò máa ṣẹ ìgbàgbọ́ ni ìgbàgbọ́ ni ẹ̀sìn ìgbàgbọ́ àti ẹ̀sìn ìgbàgbọ́ òdodo nǹkan tí à ń bá bọ̀ and so báwo la ṣe wá fẹ́ establish àbúrò àwọn oníṣẹ̀ṣe bọ̀ àbí so àwọn náà wọ́n nígbàgbọ́ ń bẹ̀ náà ṣe ń sìn so kíyàn jẹ́ Christian òun náà ti máa gbọ́rọ̀ kan tó máa wọ̀n ẹ̀tọ́ sí pé wọ́n bíyàn sínú Christianity even Islam tiwa náà àwọn náà ní ọ̀nà tí a máa fi ń ẹ̀sẹ̀ ara wa tá a máa fẹ́ káwọn èèyàn gbà á gbọ́ a máa ń fi ẹ̀sìn a máa ń jẹ́ káwọn èèyàn máa ń lo ẹ̀sìn láti pé àwọn èèyàn lè gbà wọ́n gbọ́ mo ní ọ̀gá kan nígbà kan Mr. Lawrence tí ó bá fẹ́ convince customer wípé òótọ́ lòun ń sọ tí èèyàn bá fẹ́ gbàgbọ́ á ní you don't want to believe me you know I'm a Christian tó pé Christian tó dárúkọ yẹn ó máa jẹ́ kí ẹni tó ń bá sọ̀rọ̀ mọ̀ kó wò pé Christian máa ní lóòótọ́ kò má lè parọ́ ó wà ní ìsìlámù náà èèyàn lè nírùngbọ̀n kí ṣòkòtò má balẹ̀ àbí kó wo dàrámíà kó múra bí àáfà ó dàbí ọ̀rẹ́ mi kan sọ sórí kan fún mi ó ní àwọn lọ kírun nínú mọ́yáláṣí pẹ̀lú àwọn ọjọ́ mọ́kàn òun dẹ̀ ń travel ó wáyà ní mọ́yáláṣí ó ń kírun lọ́sàn-án gan ni o nígbà tí wọ́n kírun tán dẹ̀ jáde òun wá ní kó ń ṣe àsìkárù díẹ̀ so lẹ́yìn táwọn èèyàn ti jáde òun kàn gbọ́n pé ó lè nígbà tí ó máa fi jáde síta ẹni tán jọ sálámọ̀ sínsìn ló ti lọ ń tú bátìrì tírélà tí wọ́n gbélé jẹ́jẹ́jẹ́ ṣé mọ̀ pé ìmúra ẹ̀ tí wọ́n fi rí nídìí tí wọ́n fi dé di tírélà wọ́n fura sí pé ó fẹ́ ṣàbúrò ni wọ́n bèèrè pé ẹlẹ́sìn ni. bẹ́ẹ̀ náà ni nínú Christianity náà àwọn náà ní ọ̀nà tá a máa fi ń fi ẹ̀sìn tá a máa fi ń bojú táwọn èèyàn ní fura pé jàǹbá la fẹ́ ṣe so ẹ̀sìn ìgbàgbọ́ àti ẹ̀sìn ìgbàgbọ́ òdodo so kò yẹ kó jẹ́ ẹ̀sìn Christianity la máa pè ní ẹ̀sìn ìgbàgbọ́ nìkan gbogbo ẹ̀sìn pátápátá lẹ̀sìn ìgbàgbọ́ ṣùgbọ́n bẹ̀t èwo ní ẹ̀sìn ìgbàgbọ́ òdodo torí pé Ọlọ́run ti so ẹ̀sìn pọ̀ ó ti so gbogbo apọ̀ pẹ̀lú ẹ̀sìn kan ṣo nínú Quran chapter 42 verse 13. Shara'a lakum minad-dini ma wasa bihi Nuhan. Because tá a bá sọ pé ẹ̀sìn Islam àwọn ìṣesí àtàwọn characteristics kan la kó pọ̀ tá a fi mọ̀ pé mùsùlùmí lélẹ̀ ẹni tó gbé àgé tó wọ dàrámíà tó lọ ṣàlùwàlá ṣe pé àlùwàlá tó ń ṣe ẹ̀gbọ́n lásán wà tó mọ̀ pé mùsùlùmí lélẹ̀. Bẹ́ẹ̀ni. ẹni tó dé mọ́láṣí tó pèrun alágbàgbà àwọn mùsùlùmí ti ń pèrun ìbájẹ́ ẹrun ìdájí ìbájẹ́ ẹrun ọ̀sán àwọn mùsùlùmí ti ń pèrun ìyẹn ni a fi mọ̀ wípé mùsùlùmí lélẹ̀ tó bá dijọ́ Sunday ẹ máa rí àwọn ankaṣí funfun lójú ọ̀nà ẹ̀yàn tó bá ń tètè jí jáde ẹ ti mọ̀ pé àwọn tó ń lọ sí wínà lélẹ̀ àwọn kírísítẹ̀nì tó ń lọ sí wínà lélẹ̀ so ìyẹn ni a fi mọ̀ pé ẹlẹ́sìn ìlàmọ́jáde ẹlẹ́sìn ìgbàgbọ́ rẹ̀ ẹ̀yẹ́sìn kírísítẹ́nì rẹ̀ ẹlẹ́sìn ìsìlámù rẹ̀ àmọ́ Ọlọ́run ọba tó wá dá wa ó wá ní kò rí bá a ṣe ń rò ó. Shara'a lakum minad-dini ma wasa bihi Nuhan. Ọlọ́run ni mo ti pa yín láṣẹ nínú ẹ̀sìn ẹ̀sìn wo tẹ̀síwájú. Ma wasa bihi Nuhan. Gẹ́gẹ́ bí mo ṣe pa Nóà láṣẹ ẹ̀sìn
والذي أوحينا إليك gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mo ṣe pa ìwọ Muhammad náà láṣẹ nípa ẹ̀sìn sallallahu alayhi wa sallam. وما وصينا به إبراهيم the same ẹ̀sìn yìí náà ni mo pa láṣẹ fún Abrahamu وموسى ni mo pa láṣẹ fún Musa وعيسى àti Isa tàgbọ̀n sí Jésù. Tẹ̀síwájú. أن أقيموا الدين. ṣe rí pé Ọlọ́run so àwọn ànábì Ọlọ́run ó so wọ́n pọ̀ sábẹ́ ọ̀nbẹ́là ẹ̀sẹ̀ kan. a ní àkímù dìínà kí wọ́n gbé ẹ̀sìn dúró. Tẹ̀síwájú. ولا تتفرقوا فيه. ẹ gbọ́dọ̀ pín yẹlẹyẹlẹ nídìí ẹ̀sìn yìí. Tẹ̀síwájú. كبر على المشركين. tó bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ pín yẹlẹyẹlẹ nídìí ẹ̀sìn tí a wí yìí. ẹ̀sìn wo wá ni à ń sọ nígbà tá a tún wá lọ sí Quran chapter 2 verse 136. قولوا آمنا بالله. mo sọ lẹ́ẹ̀kan mo ní àwọn ohun tí à ń kà nínú Quran ló sọ wá di mùsùlùmí. ẹ jọ ṣé ohun tí à ń kà nínú Bible òun náà ló sọ wá náà di Christian? torí pé Ọlọ́run ti ń sọ̀rọ̀ ẹ̀ pọ̀. Ọlọ́run wá fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí ẹlẹ́sìn ìgbàgbọ́ àbẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ òdodo. قولوا آمنا بالله. ó ní Muhammad sallallahu alaihi wasallam. kúlú sọ fún wọn pé آمنا بالله. sọ pé kí wọ́n gba Ọlọ́run ọba gbọ́. وما ní أنزل. sùúrù Ọlọ́run wo là ń sọ yìí? ṣé Ọlọ́run tí àwọn kírísítẹ̀nì ń lọ pàtẹ́wọ́ fún ní Sunday tí àwọn mùsùlùmí ń kírun wákàtí 5 ní everyday, ṣé Ọlọ́run kan náà là ń sọ yìí? kúlú àmànà billahi. قولوا آمنا بالله. sọ fún ọ pé kí wọ́n ní ìgbàgbọ́ sí Ọlọ́run torí pé Ọlọ́run sọ̀rọ̀ kan má ti kọjá bẹ́ẹ̀ o nínú Quran chapter 3 verse 64 tọ́lá sọ pé kúrò yá alàlẹ́ kìtàbì. قل يا verse 64. قل يا أهل الكتاب. Ọlọ́run wa ní ẹ̀yin onítìrà تعالوا ẹ wá síbi gbólóhùn ọ̀rọ̀ kan tí mo إلى كلمة سواء بيننا وبينكم. ìdí tí Ọlọ́run ṣe ń sọ pé kí ànábì pè wọ́n ní wípé gbólóhùn kan wà tó pa gbogbo wa pọ̀. sawa'in kalimatin ila kalimatin. إلى كلمة سواء gbólóhùn kan yìí ló so wá pọ̀. kí ni gbólóhùn náà? ألا نعبد إلا الله. òun náà ni gbólóhùn Ọlọ́run tí à ń wí. tí kìsẹ́yìn bá jáde á náà fẹ́ lọ sin Ọlọ́run. tí Muslim bá náà wá jáde òun fẹ́ lọ sin Ọlọ́run. kódà ga oníyẹ̀ṣẹ́ náà ti sọ pé àwọn fẹ́ lọ bọ àwọn kìíní náà wọ́n fẹ́ lọ sin Ọlọ́run náà àwọn náà fẹ́ lọ bọ nǹkan ni. kàn bọ Ògún kàn bọ Ṣọ̀pọ̀nná kàn bọ nǹkan kí nǹkan ní tiwọn. so àwọn tẹ̀ bọ́rí ní agbègbè yẹn àwọn náà wọ́n fẹ́ lọ sìn. àwa tẹ́ a ní ta tágì ẹ̀sìn mọ́ tiwa àwa náà ní Ìsìlámù and Christianity. ولا نشرك به شيئا. a gbọ́dọ̀ sí nǹkan míì lẹ́yìn Ọlọ́run. wọ́n á padà sí ìgbàgbọ́ ẹ̀ kan pé kúlú آمنا بالله. Ọlọ́run ní ẹ nígbàgbọ́ sẹ́mi Ọlọ́run tó bá ń dá Ọlọ́run ni tó bá kù díẹ̀ káàtó Ọlọ́run ni ọba amọ́niṣe ni ọba aṣenitán bánidárò ọmọ ará ayé kọ́ èmi Ọlọ́run ọba ló ń jẹ́ bẹ́ẹ̀. وما أنزل إلينا. tẹ́ ẹ bá ti wá nígbàgbọ́ sẹ́mi Ọlọ́run tẹ́ ti mọ̀ pé èmi náà ni lánàá èmi náà ni lénìí èmi náà ni lọ́la èmi náà ni títí ayé وما أنزل إلينا. وما أنزل إلينا. àti ìwé tí a sọ kalẹ̀ fún wa àti ohun tí a sọ kalẹ̀ fún wa. tẹ̀síwájú. وما أنزل إلى إبراهيم. torí pé Ọlọ́run sọ̀rọ̀ kan dábẹ̀ yẹn o Ọlọ́run sọ̀rọ̀ kan fún anabi Muhammad. sallallahu alaihi wasallam. nínú Quran chapter 17 Quran 17 verse 9 Ọlọ́run ní. إن هذا القرآن.
torí pé nínú àyà tá à ń bá bọ̀ nínú Quran chapter 2 verse 136. 2 and Quran 36. chapter 2 verse 136 yẹn Ọlọ́run ní kúlú amanna billahi Wama unzila ilayna. ohun tí a sọ kalẹ̀ fún wa onáà ní alukurani tí a sọ kalẹ̀ fún Muhammadu Sallallahu alayhi wa sallam. Ọlọ́run wa ní alukurani tí a sọ kalẹ̀ fún Muhammad yìí inna hazal Qur'ana Inna hazal Qur'an torí pé alukurani yìí yahdi yàdí lillati hiya aqwamu. òun ló fi wá mọ̀nà tá a fi mọ̀ pé ẹ̀sìn tí a wà nú ẹ̀ o ẹ̀sìn òdodo ni. Wa yubashshirul mu'minina allazina ya'malun. torí pé nígbà tí a wo náà Al-Qur'ani yìí àwọn rí i pé yubashshirul mu'minina Wa yubashshirul mu'minina allazina ya'maluna as-salihat. àti ìró ìdùnnú wípé gbogbo àwa tí a bá jẹ́ mùsùlùmí o Anna lahum ajran kabira. a jẹ èrè lérè ńlá ìyẹn ló fi wá lọ́kàn balẹ̀ pé ẹ̀sìn ìdodo la wà ń bẹ̀ ẹ̀yà qulu amanna billahi. Qulu amanna billahi. Ọlọ́run ní ẹgbẹ́ ìmí Ọlọ́run ọba gbọ́. Wa ma unzila ilayna. ẹ̀sán tí ẹgbẹ́ ohun tí a sọ kalẹ̀ fún wa gbọ́ tó jẹ́ Al-Qur'ani tẹ̀síwájú. Wa ma unzila ila Ibrahima. ẹ sì gbọ́dọ̀ gba Abrahamu gbọ́ tá à ń pè ní bàbá ìgbàgbọ́. Wa Ismaila. àtọmọ ẹ̀ Ismaila bí wọn ó bá jẹ́ Christian ó gbọ́dọ̀ nígbàgbọ́ nínú Abrahamu ó gbọ́dọ̀ nígbàgbọ́ nínú Jésù ó gbọ́dọ̀ nígbàgbọ́ nínú Muhammad ó gbọ́dọ̀ nígbàgbọ́ nínú Ismaila tẹ̀síwájú. Alayhi salam wa Ishaq. àti Ìsíákà tó jẹ́ ọmọ Abrahamu kejì tẹ̀síwájú. Wa Yaquba. àti Yakuba Wal asbati. àti gbogbo àrọ́mọdọ́mọ wọn no discrimination. Wa ma utiya Musa. àti ohun tí a sọ kalẹ̀ tá a fún Musa Wa Isa. àti Isa Wa ma utiya nabiyyuna min rabbihim. àti ohun tí a fún àwọn ànábì látọ̀dọ̀ Ọlọ́run ọba wọn La- agbọ́dọ̀ gbàgbọ́ sí. La nufarriqu bayna ahadin minhum. ó gbọ́dọ̀ ṣe ìpínyà láàrin Jésù àti Muhammadu Sallallahu alayhi wa a gbọ́dọ̀ sallam. ṣe ìpínyà láàrin Mósè àti Abrahamu. Wa nahnu lahu muslimun. wa nahnu lahu muslimun. Muslimun. torí gbogbo àwọn tá a kà sákalẹ̀ yìí wọ́n jẹ́ Muslim. so èwo wá ní ẹ̀sìn ìgbàgbọ́ àti ẹ̀sìn ìgbàgbọ́ òdodo. so àwọn fẹ́ gbé méjèèjì yẹ̀ wò bẹ́ẹ̀ question tí àwọn èèyàn máa béèrè ni pé ṣé ẹ̀sìn ìgbàgbọ́ òdodo yìí how are we sure wípé tá a bá ṣe a máa jèrè ń bẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ pé anna lahum Ajran kabira. ṣé kí mo sọ lẹ́ẹ̀kan pé kó tó lè jèrè àfi tó bá establish the truth about yourself. Al-Qur'an establish ohun tí ó máa fún àwa mùsùlùmí ní àrídájú wípé tá a bá kú tán o àní ṣòfò. Christianity náà kó tiẹ̀ jáde àwọn àgbẹ̀ méjì wò ǹjẹ́ ta ló wá lọ sọ́run bọ̀ rí tó lọ tó dé tó ní ẹ̀sìn ìgbàgbọ́ o tó jẹ́ Christianity o òun náà lẹ́sìn tọ́lọ́run bá tẹ́wọ́ gbà àbí tó lọ tó dé o tó ní ẹ̀yin mùsùlùmí tẹ̀tẹ̀ ń lẹ́nu tẹ̀ní Al-Qur'an yẹn òun ni ìwé ìgbàlà òun ni ilé ìwòsàn nínú Quran chapter 1 verse 1 verse 1. 2 verse 1. So alif lam mim. Zalikal kitabu la rayba fihi. Ọlọ́run fìdí ẹ̀ múlẹ̀ wípé Al-Qur'an yìí la rayba fihi. kì í ṣe kò sí èméjì náà Al-Qur'an. Hudan lil muttaqin. báwo la ṣe wá fẹ́ ṣọ́ pé òkè o gbogbo àwọn tí wọ́n tẹ̀lé Al-Qur'an yìí o wọn ò ní ṣòfò gbogbo àwọn tí wọ́n tẹ̀lé Bíbélì o wọn ò ní ṣòfò. Jésù wá sọ ọ̀rọ̀ kan bá mi wo Matthew chapter 8 verse 11. Jésù wípé mo sì wí fún yín. mo wí fún yín. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò ti ìlà oòrùn. ọ̀pọ̀lọpọ̀ àti ìlà oòrùn wá. àti ìwọ̀ oòrùn wá. tẹ̀síwájú. wọ́n sì bá Ábúráhámù. wọ́n á bá Ábúráhámù. àti Ísákì. wọ́n á bá Ísákì. àti Jákọ́bù. wọ́n á bá Jákọ́bù. jókòó ní ilé ọba ọ̀run. wọ́n á jókòó ní ilé ọba ọ̀run. ó túmọ̀ sí pé gbogbo àwọn tí à ń kàbọ̀ yìí
tọ́lọ́run sọ pé ẹ̀sìn wọn ò yàtọ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe nínú Quran chapter 42 verse 13 yẹn wípé شرع لكم من الدين ما وصى به àwọn tọ́lọ́run نوحا ti pa láṣẹ pé ní tí wọ́n ti pa láṣẹ ní Ọlọ́run pa láṣẹ ẹ̀sìn gẹ́gẹ́ bó ti pàṣẹ fún Noah والذي أوحينا إليك tọ́lọ́run náà ẹ̀sìn náà ló ń pàṣẹ fún ìwọ Muhammadu وما وصينا به tá a pàṣẹ fún إبراهيم Abrahamu وموسى àti Musa وعيسى àti Isa أن أقيموا الدين kí wọ́n gbé ẹ̀sìn dúró. ولا تتفرقوا فيه. ṣé àwọn tá a wí yìí tí Jésù ní wọ́n ti rọrùn wò yìí tọ́lọ́run dẹ̀ sọ wípé àwọn wọ̀nyí yìí o ẹ̀sìn ìsìlámù ni wọ́n ṣe pé kí wọ́n gbé pé ẹ̀sìn wọn yàtọ̀ síra wọn ẹ̀sìn wọn wá náà ṣe ṣé ẹ̀sìn ìgbàgbọ́ ni àbẹ́sìn ìgbàgbọ́ òdodo. àwa fẹ́ wò ó content tó wà nù ìsìlámù ṣé òun náà ni àwọn tá a wí yìí tí wọ́n ṣe ni àbí content tó wà nù Christianity torí pé tí àwọn bá jẹ́ Christian tí àwọn bá jẹ́ Christian o gbọ́dọ̀ nígbàgbọ́ pé Ọlọ́run ọba ẹyọ kan ló wà mẹ́ta lọ́kan ni Ọlọ́run bàbá God the Father, Ọlọ́run ọmọ and God the Son, Ọlọ́run ẹ̀mí mímọ́. and God the Holy Spirit. bó o bá fẹ́ jẹ́ mùsùlùmí ìgbàgbọ́ ẹ tó gbọ́dọ̀ ní sọ́lọ́run bá ní pé la ilaha Illa Allah. Ọlọ́run ọba ẹyọ kan ló wà. ẹ jọ̀ọ́ according to àwọn tí a wá sọ wípé wọ́n ti rọrùn wọ̀ yìí mélòó ni wọ́n pe Ọlọ́run bá fún wa. ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Mósè torí pé Ọlọ́run sọ pé Mósè o Abrahamu o Noah o ẹ̀sìn kan náà ni wọ́n ṣe nínú Exodus chapter 20 verse 3. Ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. o ò gbọ́dọ̀ ní ọlọ́run míì lẹ́yìn mi ó túmọ̀ sí pé ọlọ́run ìgbà kan ló ń fásitì lórí yẹn o Bẹ́ẹ̀ ni. kò sọ pé méjì mẹ́ta o ò gbọ́dọ̀ ní ọlọ́run míì Pẹ̀lú mi. pẹ̀lú mi ó túmọ̀ sí pé òun nìkan ni ọlọ́run bá tó ń sọ ọlọ́run bá yẹ kan ló sì ló wà. tá bá wá lọ sí ọ̀dọ̀ Láìláìláì. ṣe náà lọ nìyẹn. Bẹ́ẹ̀ ni. èmi jẹ́nẹ́tọ̀ ṣiṣẹ́. ó wà bẹ̀tẹ̀ wọn lè rí ṣé wọ́n gbọ́n tí wọ́n sọ. wọ́n máa gbọ́ bọ̀ tí wọ́n kàn ní kí ni a sọ̀rọ̀ nígbà. ẹ máa sọ̀rọ̀ lọ. Itu sila. Ini lah saja. Bala ibe fi nasu. Bala ibe fi si sun ai. Ata jana. Ini ẹ̀ hàn bẹ́ẹ̀ o. Oyin jáde. Ó jáde o. Ẹyẹ tara. Kì í ṣe síbi. Tẹ́lẹ̀ ni sí.
ẹ má bínú sí wa àwọn oníná mọ̀nàmọ́ná wa ni wọ́n ṣe mọ̀nàmọ́ná gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ lórí ọ̀rọ̀ wípé ọlọ́run mélòó ni ó yẹ ká máa sìn ṣé mẹ́ta lọ́kan ni gẹ́gẹ́ bí àwọn kírísítẹ̀nì ṣe máa fi ń bọ́ wa àbí ọlọ́run ọba ẹyọ kan wọn náà bá a so. ṣé lọ́dọ̀ Mósè ṣé mẹ́ta lọ́kan ni àbẹ́yẹ kan ṣé lọ́dọ̀ Jésù ṣé ọlọ́run mẹ́ta lọ́kan ni àbẹ́yẹ kan ṣé lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ṣé mẹ́ta lọ́kan ni ẹlọ́dọ̀ sọ fún Muhammad Quran chapter 2 verse 163. wa ilahukum ilahun wahidun. wọ́n Muhammad wa ilahukum ọlọ́run ọba yín ilahun wahidun. wahidun ọba ẹyọ kan ni la ilaha illa huwa arrahmanur rahim. At-takbir. Allahu akbar. nínú Quran chapter 112 verse 1. kul huwa Allahu ahadu. Muhammad sọ fún wọn wípé ọlọ́run ọba o kul huwa Allahu ahadu ẹyọ kan ni. lọ́dọ̀ Mósè ńkọ́ ẹ bá ń wo Exodus chapter 6 verse 4. Deuteronomy 6 verse 4. àti ka Exodus yẹn bẹ́ẹ̀ni. ti Exodus 20 verse 3 tó sọ wípé ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú o gbọ́dọ̀ ní mi. ọlọ́run mìíràn pẹ̀lú mi. Deuteronomy 6 verse 4. gbọ́ Ísírẹ́lì. lọ́dọ̀ Mósè ṣé ọlọ́run ọba ẹyọ kan ló wà àbí mẹ́ta lọ́kan gẹ́gẹ́ bí àwọn Christian ṣe máa ń sọ fún wa. gbọ́ Ísírẹ́lì. Deuteronomy chapter 6 verse 4 ọlọ́run kìlọ̀ fún àwọn ọmọ ọlọ́run ní kí Mósè kìlọ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé gbọ́ Ísírẹ́lì olúwa ọlọ́run wa olúwa kan ni. olúwa ẹyọ kan ni. ṣé mọ̀ pé ọ̀rọ̀ Mósè kò yàtọ̀ sọ́rọ̀ Muhammadu sallallahu alayhi wa sallam. ṣé bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ Jésù àbí ti Jésù yàtọ̀ ṣé mẹ́ta lọ́kan náà ni Jésù polówó fún wa ni nínú Mark chapter 12 verse 28 and 29. ọ̀kan nínú àwọn akọ̀wé sì tọ̀ Jésù wá. ó ní ọ̀kan nínú àwọn akọ̀wé wọ́n tọ̀ Jésù wá. nígbà tí ó sì gbọ́ bí wọ́n ti ń bira ní èrè ọ̀rọ̀. Jésù ti gbọ́ bí àwọn akọ̀wé yẹn bí wọ́n ṣe ń bira wọn léèrè ọ̀rọ̀. tí ó sì wòye tó dá wọn lóhùn rere. tẹ̀síwájú. ó bi Jésù léèrè pé. wọ́n á bi Jésù léèrè wípé. èwo ni èkíní nínú gbogbo òfin. bófin Ọlọ́run bá ṣe pọ̀ tó yẹn o èwo ni èkíní nínú gbogbo òfin. Jésù sì dá lóhùn wípé. Jésù wá dá wọn lóhùn wípé. èkíní nínú gbogbo òfin ni. èkíní nínú gbogbo òfin ni. gbọ́ Ísírẹ́lì. gbọ́ Ísírẹ́lì. ẹgbẹ́ ọmọ Nàìjíríà. olúwa. má ti gbọ́ Ísírẹ́lì. gbọ́ Ísírẹ́lì. ẹ gbọ́ ẹ̀yin ọmọ Amẹ́ríkà. gbọ́ Ísírẹ́lì. ẹ̀yin ọmọ Ghana. gbọ́ Ísírẹ́lì. ẹ̀yin ọmọ Togo. gbọ́ Ísírẹ́lì. ẹ̀yin ti Spain. gbọ́ ẹ̀yin ti Ísírẹ́lì. Australia. gbọ́ Ísírẹ́lì. olúwa. látẹnu Jésù ó ní olúwa. ọlọ́run wa. ọlọ́run wa ṣe ti ń gbọ́ ìwọ tó ní Jesus is Lord tí o ti ń gbọ́ Jésù ní olúwa ọlọ́run wa tó wọ́n sì pé Jésù náà wà nínú ẹni tí ọlọ́run jẹ́ olúwa fún. ìwọ dẹ̀ ń sọ pé Jesus is God. Jesus is the mighty God. Lala, you are mighty God. Jesus, you are mighty God. Lala, you are mighty God. Heaven and earth bows before you. You are mighty So God. Jesus is not mighty God nísìn. ó ní gbọ́ Ísírẹ́lì. Gbọ́ Ísírẹ́lì. o lè mọ̀ ju Jésù lọ náà. O lè gbọ́ mọ̀ ṣe. Ísírẹ́lì. Olúwa. olúwa Ọlọ́run wa. ọlọ́run wa Olúwa kan ni. olúwa kan ni. Jesus is Lord. Jesus is Lord. Jesus àṣeyọrọ ló wà mẹ́. Jésù ní ọlọ́run ọba ẹyọ kan ló wà kò pé méjì. Muhammad ní ọlọ́run ọba ẹyọ kan ló wà kò pé méjì.
Mósè ní ọlọ́run ọba ẹyọ kan ló wà kò pé méjì bẹ́ẹ̀ni àwọn kírísítẹ̀ ní ọlọ́run ọba mẹ́ta lọ́kan ṣé tiẹ̀ ní ká wá dìmú ni àbí táwọn ànábì ọlọ́run tí Jésù sọ pé wọ́n ti rọrùn wọ̀ nínú Matthew chapter 8:11 ẹ̀kan tó wípé Jésù wípé mo wí fún yín mo sì wí fún yín ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò ti ìlà oòrùn wá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni yóò ti ìlà oòrùn wá àti ìwọ̀ oòrùn wá wọ́n á sì bá Ábúráhámù àti Ísákì àti Jákọ́bù jókòó nílé ọba ọ̀run. kí ni wọ́n ṣe tán fi wọ ìjọba ọ̀run ọ̀nà là ń kà yìí wọ́n gbàgbọ́ wípé ọlọ́run ọba ẹyọ kan ni àwa tá a wá sọ pé àwa onígbàgbọ́ àwa sọ pé ọlọ́run ọba mẹ́ta lọ́kan wọ́n ní ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ àwa lọ láti Genesis to Revelation àríbì kan báyìí tí wọ́n kọ́ sí wípé ọlọ́run ọba ọlọ́run tó dá wa tó dálẹ̀ tó dóòrùn pé mẹ́ta lọ́kan ni pé ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ tó bá wá wà ń bẹ̀ o tó ní bóyá àwọn ò mọ bíbélì bóyá ọ̀gá wa ọ̀ràn tí fi hàn wá Ustaz Muhammadu JAMIU ADEGUNWA àbádáadá bóyá àwọn ọ̀ràn tí fi hàn wá àwa tá a wá mọ̀ tá a wá jẹ́ kírísítẹ̀ ní anybody tó mọ̀ wípé ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ wà nínú bíbélì bóyá tó bá di àsìkò question and answer a lè bá wa pọ́ǹtì ibẹ̀ jáde ṣùgbọ́n látẹnu Jésù ọlọ́run bá yọ kan ni látẹnu Mósè ọlọ́run bá yọ kan ni látẹnu Muhammadu sallallahu alaihi wasallam ọlọ́run bá yọ kan náà ni so àti rí pé àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ àfẹ́lẹ̀ ń bẹ̀ àwọn ẹlẹ́sìn òdodo ẹlẹ́sìn ìgbàgbọ́ òdodo àwọn alámókè lórí pé mélòó lọ́lọ́run ọba tó wà. question kejì táwa máa béèrè ní wípé ta ló yẹ ká sìn torí pé àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ tí wọ́n jẹ́ Christian tí Yorùbá wọ́n gbàgbọ́ pé ẹlẹ́sìn ìgbàgbọ́ ni wọ́n in fact nílùú tiwa lábẹ́òkúta first church in Africa Abẹ́òkúta ló wà orin kan wà tí a máa fi ń gbé ìlú Ẹ̀gbá ní arugẹ wọ́n ní lẹ́gbàá ké ibẹ̀ nígbàgbọ́ tí ibẹ̀rẹ̀ torí ṣọ́ọ̀ṣì ẹni o normal orin bó ṣe kọ́kọ́ ní pé lẹ́gbàá ké ibẹ̀ lọ́lajú tí ibẹ̀rẹ̀ ọmọlé ìṣàbí ló ní fújà o bẹ́ẹ̀ torí pé wọ́n fẹ́ gbé ṣọ́ọ̀ṣì yẹn lárugẹ wọ́n á ní lẹ́gbàá ké ibẹ̀ nígbàgbọ́ tí ibẹ̀rẹ̀ ọmọdé ìṣàbíire ní Jésù o so n tá à ń bábọ̀ ní wípé ta ló yẹ ká sìn torí ó bìlú pé ẹ̀sìn Jésù lẹ̀sìn Kristẹni bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ìgbàgbọ́ wọn gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tí wọn àwọn èèyàn ti wà carried away ta ló yẹ ká sìn ṣé Jésù ló yẹ ká sìn ní àbọ́lọ́run ọba tó dá Jésù ìgbàgbọ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ ni wípé Jésù ló yẹ ká sìn wọ́n ní Jésù ní máa sìn o. Jésù ní máa sìn o ọ̀pọ̀ ènìyàn ló ń wí pé ta lọ́lọ́run mi Jésù dá ẹ lọ́lá òun ló máa sìn o. ṣé lóòótọ́ ni àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ tí wọ́n jẹ́ Kristẹni ṣé lóòótọ́ ló jẹ́ pé látẹnu Jésù ní ká sìn òun torí pé a máa bi Jésù léèrè lálẹ́ yìí o a máa bi Muhammad náà léèrè ta ló yẹ ká sìn Muhammad ni ẹlẹ́sìn olólìdí ẹlẹ́sìn ìgbàgbọ́ òdodo àwọn Christian àwọn náà sọ pé Jésù o òun ni ó ní ẹ̀sìn ìgbàgbọ́ so ta ló wà lè yẹ ká sìn náà nínú Ọlọ́run àti Jésù torí orí mùsùlùmí ò ní burú títí kó wá sọ pé ká máa sin Muhammad àwọn tẹ̀kí àti ẹ̀sọ́ rí àbí nítorí tí ẹ̀ bá gbálẹ̀ lókù tó máa ní lẹ́yìn tó ti sọ ibi tó ti sọ lọ́hùn dé á kírun àṣùbà á kírun aago 2 á kírun aago 4 á kírun mọ́gúrúbì láago 7 á kírun ìṣáì fún Allah á tún wá ní Muhammad tó fẹ́ ẹgbọ́n ó fẹ́ para ẹ̀ ni so àwọn lè sin Muhammad sallallahu alaihi wasallam. so ta ló yẹ ká wá sìn ṣé Ọlọ́run ló yẹ ká sìn ni àbí Jésù ẹ jẹ́ ká wá gbọ́ lẹ́nu ọlọ́rọ̀ torí wọ́n ní a kì í mọ ilé tú bí onílé àbí o sáà lè mọ ní Jésù lọ kí ni Jésù sọ o lè mọ ṣojú yẹ ọ̀ṣọ́ lọ o lè mọ ọ̀ṣọ́jú yẹ ọ̀ṣọ́ lọ ẹ jẹ́ agbọ́dọ̀ ẹnu Jésù tàbí ẹ̀ka sìn ẹ bá ń wo Matthew chapter 10 Matthew chapter 4 verse 8, 9 and 10
èṣù gbé Jésù lọ sí orí òkè gíga ẹ̀wẹ̀. tí ó bá tẹ̀ máa sin tó bá tẹ̀ wá jẹ́ Jésù náà ló fẹ́ sìn ṣé wọn pé èṣù ti já ránkì ẹ báyìí torí èṣù ló gbé Jésù yìí ìwọ dẹ̀ fẹ́ sin Jésù ṣé wọn pé ó túmọ̀ sí pé èṣù gan fẹ́ superior ju Jésù fúnra ẹ lọ wọ́n ní èṣù gbé Jésù lọ sí orí òkè gíga ẹ̀wẹ̀ ó sì fi gbogbo ilẹ̀ ọba ayé àti gbogbo ògo wọn hàn. ìyẹn ni tí wọ́n fẹ́ sin o ní èṣù kì mọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà ó wá ń sọ pé ó sì wí fún pé ó wá ń sọ fún Jésù èṣù wá ń sọ fún Jésù wípé gbogbo nǹkan wọn ni èmi ò fi fún ọ gbogbo nǹkan wọ̀nyí ni èmi yóò fi fún ọ bí ìwọ bá wólẹ̀. condition tí màá fi fún ẹ ní àwọn nǹkan wọ̀nyí ni pé tó o bá wólẹ̀ tí o sì forí kanlẹ̀ fún mi fi sìn mí. tí ìwọ Jésù wá fi orí kanlẹ̀ tó o fi sin èṣù. ní ìgbà náà ni Jésù wí fún pé. ẹ̀kọ́ wà ń bẹ̀ ẹ̀yà ká kọ́ pàṣẹ ẹ̀kọ́ tó wà ń bẹ̀ náà. sórí èṣù tí àwa máa ń pè léṣù rẹ̀ kì í ṣe pé wàá rí èèyàn tó ní olórí tó wá nírú ń dì í. gbogbo ẹni tó bá ti lọ tó fẹ́ ṣì ẹ́ lọ́nà èṣù ti ẹni yẹn. tọ́lọ́run bá sọ pé ọba ẹyọ kan ló wà wáyé láhùkù mọ́. ìlà òwà èdùn láìlà ìlà òwà rámánù rọ́ìn. èèyàn kan wá pèsè fún ẹ wípé kó wá gba mẹ́ta lọ́kan gbọ́ èṣù ti ẹni yẹn èṣù ni o tẹ̀síwájú. ó sì fún pé. ó wí fún wípé. gbogbo nǹkan wọn ni èmi ò fi fún ọ. ọlọ́run ọba ló yẹ ká sìn ó dẹ̀ rí nínú Al-Qur'an tọ́lọ́n sọ fún Muhammadu pé wàkọ̀dọ́rọ̀ búkà alátàbùdú ilà ìyáhù Quran chapter 17 verse 23. wàkọ̀dọ́rọ̀ búkà alátàbùdú ilà ìyáhù. mo ti pàṣẹ fún yín wípé ẹ gbọ́dọ̀ sin nǹkan míì lẹ́yìn mi Ọlọ́run ilà ìyáhù Ọlọ́run ni mo ti pọ́ dandan fún yín mo ti kàn ń pa fún yín mo ti compulsory ẹ̀ fún yín ẹ ní choice lórí ẹ̀ ẹ lè gbọ́dọ̀ sin nǹkan míì lẹ́yìn mi Ọlọ́run. kí ni èṣù náà ń ṣe fún Jésù tẹ̀síwájú. ó sì fún tẹ́tọ̀ nǹkan ní èmi ò fi fún ọ bí ọba wólẹ̀. wá ń bí o Jésù ṣé gbogbo tó ń wò yìí àwọn nǹkan mèremère yìí máa ń yọ̀ǹda fún ẹ with one condition náà ni wípé. tí o sì forí kanlẹ̀ fún mi fi sìn mí. o gbọ́dọ̀ forí kanlẹ̀ fóun èṣù kó o sin òun. nígbà náà. tó mọ àwọn tó ń wá báwọ náà pé kó wá ṣẹ́fá kọ́nà ẹ lè là tó o bá ṣẹ tọ́nà ẹ bá là ó jẹ gbèsè tọ́nà ẹ ò bá là ó jẹ gbèsè. èṣù àwọn tó wá báyìí pé kó wá dáfá yẹn èṣù ló wá báyìí yẹn kí má retí èèyàn tó máa ní olórí tó máa ní rúndì èṣù ló wá báyìí yẹn o tẹ̀síwájú. nígbà náà ni Jésù fún un. èṣù náà wá lọ bá Jésù pé kó wá forí balẹ̀ fóun kóun lè fún ní nǹkan mèremère ayé. Jésù wá dá lóhùn pé. padà kúrò lẹ́yìn mi Sátánì. àwùsù bíláhì mina ṣàìtọ́ni rọ̀jì. padà lẹ́yìn mi Sátánì. nítorí a ti kọ̀wé rẹ̀ pé. níbo la kọ sí. Jésù tún kó ti òfin Mósè láti fi hàn wípé ohun tí Mósè mú wá ni Jésù mú wá ni Muhammad náà mú wá sallallahu alayhi wa sallam. Jésù wá ń kó ti Mósè ó ń kó ti òfin ẹ̀ pé a ti kọ ìwé rẹ̀ ṣáájú kémi Jésù ó tó dé nínú Exodus 20 verse 3 ta kàlẹ́ kan wípé. ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. ó gbọdọ̀ ní ọlọ́run míì lẹ́yìn mi tẹ̀síwájú. nígbà náà. bẹ́ẹ̀ náà ni ìwọ kò gbọdọ̀ sìn wọ́n. ìwọ kò gbọdọ̀ tẹ́wọ́ ara rẹ bá fún wọn. ó gbọdọ̀ sìn anybody lẹ́yìn ọlọ́run. Jésù tó wá ń kó tiẹ̀ fún Jésù ìwọ́dẹ̀ ló fẹ́ sin Jésù Jésù ló máa sìn o. Jésù ló máa sìn o. ọ̀pọ̀ ènìyàn ló ń wí pé ta lọ tó o bá tún kọrin yẹn láyé lẹ́yìn tó ti gbọ́ pé Jésù ní o gbọ́dọ̀ ṣe nǹkan míì lẹ́yìn Ọlọ́run tí Jésù sọ bẹ́ẹ̀ tí Mósè sọ bẹ́ẹ̀ tí Muhammad náà sọ bẹ́ẹ̀ ti dára o kì í ṣe onígbàgbọ́ òdodo onígbàgbọ́ ni ó kàn gbàgbọ́ ni ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tó gbàgbọ́ pé tá a bá ti lè bọ ogun ilé tá a bá ti bo òòṣà odò òòṣà ilẹ̀ ọ̀rọ̀ wa máa ṣí bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ̀ ṣe rí ìgbàgbọ́ lásán ló lò kì í ṣe ìgbàgbọ́ òdodo. kí ni. òun nìkan ṣoṣo ni kí ìwọ kí ó máa sìn. Ọlọ́run nìkan ṣoṣo ni kí ìwọ kí ó máa sìn.
kí wọ́n sọ fún Muhammad sallallahu alaihi wasallam. pé wàá kọ̀dọ̀ ọ̀rọ̀ bùká. Allah ta'budu illa hiya. Ọlọ́run ni mo ti pa láṣẹ pé a gbọ́dọ̀ ṣe nǹkan míì lẹ́yìn Ọlọ́run. Lẹ́yìn eléyìí báwo la ṣe wá sin Ọlọ́run o? Báwo la ṣe sin Ọlọ́run? Torí a ti rí ẹ̀sìn ìgbàgbọ́ àwọn náà wọ́n ń sìn ni. Kí náà fi ń sin Ọlọ́run? A sì rí ẹ̀sìn ìgbàgbọ́ òdodo. Èwo ni a fẹ́ wá dìmú nínú méjèèjì? Ṣé ẹ̀sìn ìgbàgbọ́ la máa dìmú ni àbẹ́sìn ìgbàgbọ́ òdodo? Báwo la ṣe fẹ́ sìn? Torí pé ọ̀tọ̀ ni ká sọ pé a fẹ́ sin Ọlọ́run lẹ́nu, ọ̀tọ̀ ni pé ká practice ẹ̀ pé láti sìn. Kí ni àwọn Christian máa fi ń sin Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn? Wọ́n á kọrin, wọ́n á lùlù. Ẹ jọ̀ọ́, ṣé ijó àti ìlù ó wà nínú tá a fi ń sin Ọlọ́run àbá kan dárayá lásán? Bóyá tó bá jẹ́ pé ijó àti ìlù la máa fi sin Ọlọ́run ni àwọn lórí ayé yìí àwọn gan ní ìbá kọ́kọ́ rọrùn wọ̀. Àwọn Saheed Òṣùpá, àwọn sọ ní bàbá sọ ní Adé Barrister, bàbá Barrister, Àyìndé Barrister, Kwan Pasuma, gbogbo àwọn olórin ayé àwọn náà bá rọrùn wọ̀ torí pé nínú Ezekiel chapter 12:25 verse 6 and 7 kí ló wí? Nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí. Báyìí ni Olúwa Ọlọ́run wí. Nítorí tí ìwọ ti pa àtẹ́wọ́. Torí pé o pa àtẹ́wọ́. Tí o sì fi ẹsẹ̀ rẹ kílẹ̀. Torí pé ohun tí a máa kọ pé níjó ni máa fi á mọ̀. Bí o bá mọ oore àtẹ́wọ́ ni mo fi á mọ̀ bí o bá mọ oore. O fẹ́ fi oore hàn pé Ọlọ́run ọba ṣe oore fún ẹ. Ó yàtọ̀ sí pé o fẹ́ sìn. Èèyàn fẹ́ sìn Ọlọ́run is unconditional obligatory prayer. Tí pé tó o bá ṣe wàá jìyà. Ẹ jọ̀ọ́, ṣé tí èèyàn bá kọrin tí yóò jó ó dàbí ń sìn ṣe mọ̀ pé àwa máa ń kí irun àṣùbà rákà mélòó la máa ń kí lásùbà? 2. Ní súrì ńkọ́? 4. 4. Ok, èèyàn dẹ̀ fẹ́ jó ó fẹ́ kọrin láti fi sin Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ ṣe gbàgbọ́. Ibi tí àwọn bá ti kọrin táwọn lùlù táwọn jó àwọn ti sin Ọlọ́run. Èèyàn ti wá kí irun yákà méjì ní wọ́n ti kí jọ̀mọ́ rákà méjì ní súrì Usman wọ́n ti kí pé rákà mẹ́rin lẹ́yìn kó jẹ́ wọ́n ti wá kí méjì ń bẹ̀ kó tó wọ irun. Ẹ jọ̀ọ́, rákà mélòó ló máa dá padà? 2. Méjì ló máa dá padà àbí? Bẹ́ẹ̀ni. So àwa jẹ́ 4 lẹ́yìn. Téèyàn bá fẹ́ sin Ọlọ́run ní ṣọ́ọ̀ṣì pẹ̀lú ijó àti ìlù ó yẹ kán bẹ̀rẹ̀ sáfíìsì láago 3 náà láti pé aago 12 níjọ́ Sunday. Ó wá pẹ́ bí aago sùlù wá mú kó tó dé ṣọ́ọ̀ṣì. Ó wá lọ dé ṣọ́ọ̀ṣì ní tó 1. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ parí sáfíìsì láago 3. Ẹ jọ̀ọ́, ijó mélòó àtẹ́wọ́ mélòó ló máa dá padà tó ń bá dé? Torí pé Ọlọ́run sọ fún Ànábì Muhammad sallallahu alaihi Ọlọ́run ní wasallam. ó wà lẹ́sí ní Quran chapter 48 verse 28. Huwa allazi arsala rasulahu bil huda. Ọlọ́run ní èmi Ọlọ́run ọba ni mo gbé Muhammad kalẹ̀ sallallahu alaihi wasallam. bil huda pẹ̀lú ìmọ̀nà Wa dinil haqqi. àtẹ̀sìn òdodo Izhirahu. láti bá a lè ṣàfihàn àwọn ẹ̀sìn kéékèèké bí àwọn Christianity kankan níṣẹ̀ṣe kankan. Torí pé tó o bá ti lè ṣe calculation ohun tó máa dá padà láti pé o fẹ́ sin Ọlọ́run o sin Ọlọ́run o. Táwa bá ti dá rákà méjì padà tá a san tá a ti kí rákà méjì pẹ̀lú jọ̀mọ́ àwa dá méjì padà lẹ́yìn tá a ti sálámọ̀ àti o ti parí ìrun súrì nìyẹn. Ẹ jọ̀ọ́, irun ijó àti ìlù tí o miss gbà ó ló máa dá padà? Tó bá dẹ̀ fẹ́ dá padà aago mélòó ló máa dá padà? Question ni o. Ẹni tó bá gbà máa fún ní 50 kan lálẹ́ yìí. Tó bá yẹ transfer náà ní àbí POS ní account number tó bá ti lè gbà pé èèyàn tó miss irun tó miss service láago 12 tó wá wọ service ní after 1
wọ́n dẹ̀ parí sáfìsì ní 3 o'clock o gbọ́dọ̀ lè sọ pé iye ijó àti ìlú báyìí ló gbọ́dọ̀ san padà àbí yẹn ti lọ rí kò jọ o gbọ́dọ̀ sọ fún wa. another thing táwọn wá gbéyẹ̀wò gẹ́gẹ́ bí a ṣe ń babọ̀ ní pé báwo la ṣe máa sin ọlọ́run yẹn gangan. báwo la ṣe fẹ́ sin ọlọ́run. torí pé àwọn onígbàgbọ́ wọ́n ní ijó àti ìnà wọ́n fẹ́ fi sin ọlọ́run a dẹ̀ ti rí pé nínú bíbélì o gbogbo àwọn tí wọ́n fi jọ́njó tí wọ́n fẹsẹ̀ kílẹ̀ kí ló ṣẹlẹ̀ sí wọn. tí o sì yẹ ní ọkàn rẹ pẹ̀lú gbogbo arákàn rẹ sí ilẹ̀ Ísírẹ́lì. tó ń pàtẹ́wọ́ tó ń fẹsẹ̀ kílẹ̀ tó ń sin ọlọ́run tẹ̀síwájú. ní kíyèsí. nítorí náà. èmi ò nawọ́ mi lé ọ. ọlọ́run ní màá nawọ́ mi lé ẹ. èmi yóò sì fi ọ́ fún àwọn kèfèrí fún ìkógun. màá fi ọ́ fún àwọn kèfèrí fún ìkógun. èmi yóò sì ké ọ kúrò láàrin àwọn ènìyàn mi. màá ké ẹ kúrò láàrin àwọn ènìyàn mi. èmi yóò sì jẹ́ kí o ṣègbé kúrò nínú ilẹ̀ gbogbo. torí pé kí ni o pàtẹ́wọ́ tẹ̀síwájú. èmi yóò sì pa ọ́ run. ọlọ́run ní màá pa ẹ́ run. wọ́n sì mọ̀ tèmi ní Olúwa. torí pé o pàtẹ́wọ́ ó fẹsẹ̀ rẹ kílẹ̀ olóhùn fi ń sin ọlọ́run. báwo la ṣe wá sin ọlọ́run. báwo la ṣe sin ọlọ́run. báwo ni Mósè ṣe sin ọlọ́run. báwo ni Jésù ṣe sin ọlọ́run. báwo ni ànábì Muhammad ṣe sin ọlọ́run. sallallahu alayhi wa sallam. ká tó wá sin ọlọ́run àwọn kan náà ti ṣíwájú. Atakbir. Allahu akbar. èmi ti ní ìdánilójú wípé nínú ẹ̀sìn Ìsìlámù tí a wà yìí òun lẹ̀sìn tó fi rán Jésù ẹ̀sìn ọba Olúwa kì í ṣàbòsí. ọlọ́run ọba tó rán Muhammad ṣẹ́ sallallahu alayhi wa sallam. tó rán Jésù ṣẹ́ tó rán ànábì Muhammad ṣẹ́ sallallahu alayhi wa sallam. ọlọ́run ní ẹ bá ń wo Quran chapter 22 Quran 22 verse 77. ẹ̀yin ni tí ẹ gbàgbọ́ ní òdodo. báwo ni Muhammad ṣe sin lọ́hun Muhammad tó gbẹ́sìn òdodo dání báwo ló ṣe sin ọlọ́run tẹ̀síwájú. ẹ̀yin ni tí ẹ gbàgbọ́ ní òdodo. ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní ẹ̀tí gbọ́ ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ̀yin tí ẹ ní gbàgbọ́ òdodo tẹ̀síwájú. ẹ tẹríba. ẹ tẹríba. kí ẹ sì forí kanlẹ̀. kẹjẹ kí ni. kẹ ẹ forí kanlẹ̀. kẹ ẹ fi orí yín kanlẹ̀. kí ẹ sì fi jọ́sìn fún Olúwa. Atakbir. Allahu akbar. ká ṣe kí ni ká tẹríba ká wá fi orí kan ilẹ̀ ká ṣe kí ni ká fi ṣe kí ni ká fi jọ́sìn fún Ọlọ́run. ẹ jọ̀ọ́ ibo ló wà nínú Bíbélì wípé ẹ lùlù ẹ jó ẹ sọ̀dún ìwùkẹ̀ kẹ́ fi sin Ọlọ́run. mo tó bá mọ ibi tó wà nínú Bíbélì ní àṣálẹ́ yìí tó bá lè rí mú jáde bẹ́ẹ̀ òun náà wá gba ẹ̀bùn. kí ni Jésù ní ká ṣe ká tó lè sin Ọlọ́run kí ló sọ pé a fi sin Ọlọ́run báwo ló ṣe sin Ọlọ́run tiẹ̀ nínú Matthew 26 bámi wò verse 39. Jésù sì lọ síwájú díẹ̀. Jésù lọ síwájú díẹ̀. ó sì dojúbolẹ̀. Jésù dojúbolẹ̀. ó sì ń gbàdúrà. ó ṣe kí ni. ó ń gbàdúrà. láti ṣe kí ni láti fi sin Ọlọ́run. Atakbir. Allahu akbar. ó tún wá ń kìlọ̀ fún Èṣù wípé a ti kọ ìwé rẹ̀ wípé. Olúwa Ọlọ́run rẹ ni kí ìwọ kí ó forí kanlẹ̀ fún. nínú Matthew chapter 4 tá a kà lẹ́ẹ̀kan verse 8, 9 and 10. Èṣù gbé Jésù lọ sí orí òkè gíga ìwẹ̀. ó sì fi lọ bá yà sí gbogbo wọn hàn. ó sì fi fún un pé gbogbo nǹkan ni èmi ò fi fún ọ bí ìwọ bá wólẹ̀ tí o sì forí kanlẹ̀ fún mi fi sìn mí. tó wólẹ̀ má gbọ́ o tó wólẹ̀ tó wá fi orí rẹ̀ kanlẹ̀ kó fi ṣe kí ni. kí o fi sìn mí. kó fi sin Jésù nítorí yẹ pé Ọlọ́run bá ló yẹ kó fi tó dẹ̀ ṣe wípé Ọlọ́run bá ló yẹ kó fi ìforíkanlẹ̀ yẹn sìn. Jésù wá dá lóhùn pé. padà kúrò lẹ́yìn mi Sátánì. Èṣù ni wọ́n tiẹ̀. kí o sì padà kúrò nítorí a ti kọ̀wé rẹ̀ a ti kọ́ sínú ìwé pé. a ti kọ́ sínú ìwé wípé. Olúwa Ọlọ́run rẹ ni kí ìwọ kí ó forí kanlẹ̀ fún. kò forí balẹ̀ fún. òun nìkan ṣoṣo ni kí ìwọ kí ó máa sìn. ìyẹn ni ẹ̀sìn òdodo. ẹ rí i pé Ábúráhámù tí à ń wí ẹ̀sìn tóun náà ṣe torí pé Ọlọ́run sọ fún Muhammadu. sallallahu alayhi wa sallam. nínú Quran chapter 2 Quran chapter 2
Quran chapter 2 Suratul Baqarah verse 130. وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ. Ojú ọ̀nà ìsìn lọ́hùn yìí tí Abrahamu ṣe yìí Ọlọ́run ní wa man yarghabu عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ. tí o kọjú ọ̀nà Abrahamu yìí sílẹ̀ إِلَّا مَنْ سَفِيهَ نَفْسَهُ. àfẹni tó bá gọ̀ lẹ́mìí ara rẹ̀ àníyàn ti rọrùn wọ̀ wọ́n ní ẹni tó bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé wá jáde náà Surura wá jáde náà surura. Muhammad tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé wá jáde náà Surura wá jáde náà surura. Mósè tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé wá jáde náà surura wá jáde náà surura. Nóà tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé wá jáde náà surura wá jáde náà surura. Ọlọ́run ní wa man yarghabu. وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ. Ìwọ́n tó o bá wá ṣẹ́rí kúrò lójú ọ̀nà Abrahamu. إِلَّا مَنْ سَفِيهَ نَفْسَهُ. O ò ní rí èèyàn kan tó lóun ò ní tẹ̀lé Abrahamu. Bóyá wọ́n tẹ̀ ń fẹnu sọ pé Abrahamu bàbá ìgbàgbọ́ àwọn ni bàbá ìgbàgbọ́ àwọn ni ẹjọ́ ṣé ẹ tẹ̀lé Abrahamu. Nínú John chapter 8 verse 39. John 8 Kí ló wà ń bẹ̀? verse 39. John 8 verse. Wọ́n dáhùn wọ́n sì wí fún un pé Wọ́n dáhùn wọ́n sọ fún Jésù pé Ábúráhámù ni bàbá wa. wọ́n ní Abrahamu ní bàbá àwọn. Jésù wí fún wọn pé Jésù wá dáhùn wípé gbọ́dọ̀ wá ń bí. ìbá ṣe pé ọmọ Ábúráhámù ni ẹ̀yin ṣe. Tó bá yẹ pé ọmọ Abrahamu lẹ́yìn ń ṣe Ẹ̀yin ìbá ṣe iṣẹ́ Ábúráhámù. ṣèbẹ́ sọ pé ẹsẹ̀ lé Abrahamu àbí ẹ sì ń sọ pé Ọlọ́run mẹ́ta lọ́kan ẹ jọ ṣé Abrahamu sọ rí ẹ sọ pé ẹ ń tẹ̀lé Abrahamu ta ló yẹ ká sìn ẹ̀yin ní Jésù ṣé Abrahamu sí Jésù tẹ̀síwájú. Ẹ̀yin ìbá ṣe iṣẹ́ Ábúráhámù. ẹ bá ṣe iṣẹ́ Abrahamu wà máa ń yarghabu. وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ. ẹ wá ní rí àwọn kọ̀ọ̀kan fún àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ kọ́ wọ́n kọ Abrahamu lẹ̀ ojú ọ̀nà tí Abrahamu sìn tó di onígbàgbọ́ òdodo kó kọ́ ọ lẹ̀ àfẹni tó bá gọ̀ lẹ́mìí ara rẹ̀ tẹ̀síwájú. إِلَّا مَنْ سَفِيهَ نَفْسَهُ. àfẹni tó bá máa gọ̀ pín lẹ́mìí ara rẹ̀ tẹ̀síwájú. وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا. torí pé Abrahamu tá a wí yìí a ti ṣàlẹ́ṣà nílé ayé. وَإِنَّهُ فِي الْآخِرَةِ tó bá tún wá di lọ́run làmínà sọ̀lẹ̀. ẹni rẹ̀ ni Abrahamu. Anabi Ibrahim. alayhi salam. Anabi Ibrahim. alayhi salam. Ọlọ́run wá sọ pé ẹ̀sìn tí Abrahamu tẹ́ntí bá kọ ẹ̀sìn Abrahamu ó lẹ̀ o òun tó ń gọ̀ pín lẹ́mìí ara ẹ̀ ṣé ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni Abrahamu ni àbẹ̀lẹ́sìn mùsùlùmí kì í sì ṣe oníṣẹ̀ṣe. So nínú Quran chapter 3 verse 65 tani Abrahamu. Quran 3:65. Quran chapter 2 verse 140. Quran 2 verse 140. Quran chapter 2 verse 140. Kí ló wà ńbẹ̀? Quran 2 verse 140. 140. Yes. Am taquluna. Ọlọ́run wá ní ṣé ẹ̀ ń confuse ni? Am taquluna. Ṣé ẹ̀yin sọ wípé Am taquluna. ṣé ẹ̀yin onígbàgbọ́ ẹ̀yin lẹ́sìn ìgbàgbọ́ ṣé ẹ̀ ń rò wípé àbẹ́ ẹ̀ ń sọ wípé Inna Ibrahima wípé Abrahamu yìí wa Ismaila àti Ismaila wa Ishaqa àti Isiaka wa Yaquba àti Yakuba wal àti asbata gbogbo àrọ́mọdọ́mọ wọn kanu hudan aw nasara. kánú údá àwọn nàṣàrà ṣé wọ́n jẹ́ lẹ́sìn Júù ní àbọ̀jẹ́ lẹ́sìn nàṣàrà. Kul antum alamu amillahu ṣé ẹ̀yin lẹ́mọ̀ ní àbọ̀lọ́run wa ló mọ̀.
ومن أظلم مما كتم شهادة Fìyẹ́lẹ̀. عنده. sáré lọ sí Quran 3 verse 67 káfí round up. 1-3. 3 verse 67. ما كان إبراهيم Abrahamu يهوديا ولا نصرانيا kì í ṣe ẹlẹ́sìn ìgbàgbọ́. ولا نصرانيا ولكن كان حنيفا مسلما. Ànábì Ibrahim ó jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ òdodo. Àtẹ̀kbír. Allahu akbar. Ìkẹ́ àtẹ̀là tó pé. Àsọ̀là tó lọ́pọ̀ o. lọ́pọ̀. Ìkẹ́ àtọ̀là tó pé o. Àsọ̀là tó lọ́pọ̀ kó lọ bá nábì Ibrahim ànábì Ibrahim hallelujah. Ìkẹ́ àtọ̀là tó pé. Àsọ̀là tó lọ́pọ̀. Ìkẹ́ àtọ̀là tó pé o. Àsọ̀là tó lọ́pọ̀. Kó lọ bá nábì Ibrahim nábì Ibrahim hallelujah. Ọlọ́run èyí tí a gbọ́ yìí kọ́nà kó má ṣe ní àgbọ́mọ. Àmín. Torí àti ṣe tó tá a fẹ́ máa lọ sílé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run pẹ̀lú tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ta ni onígbàgbọ́ ta ẹlẹ́sìn ìgbàgbọ́ àti ẹlẹ́sìn ìgbàgbọ́ òdodo àti mọ̀ wípé gbogbo àwọn ànábì Ọlọ́run ọba o ẹlẹ́sìn ìgbàgbọ́ òdodo ni wọ́n ì ṣe ẹlẹ́sìn ìgbàgbọ́ nìkan. So èyí tí a gbọ́ yìí kọ́lọ́n kó má jẹ́ kí ó jẹ́ àgbọ̀mọ fún wa. Àmín. Gbogbo àwọn tí wọ́n ránṣẹ́ Ọlọ́run bá lọ́wọ́ látara Ustazkamorudeen Muhammad Jamiu Adegunwa warafanahu makana aliya. Gbogbo àwa tí oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe àwa tí a wá jẹ́ náà a kó àìbínú. So gbogbo àwa tí a wà nílẹ̀ agodo afa Usman afa wa Wasiri Ìdúpéjú bàbá chief ọ̀hún náà wà ń bí gbogbo àwọn engineer wa gbogbo wọn lọ ṣe gbogbo JAZAKUMULLAHU KHAIRAN. Ẹni tó bá ní ìbéèrè kan àbí méjì tó fẹ́ béèrè. Subhana rabbika. Recording kì í ṣe live mọ́. Go and end. Network yẹn ò dàbí. Ó yá, end o.